jagunjagun àkọ́kọ́ nínú ìlú yìí wọ́n ti kọ́kọ́ dáàbò bo ìlú yìí. Mo fọlá wọn kí yín bàbá, ẹ pẹ́ fún wa sà. Ọlọ́run tó fi yín sí ipò pé kẹ́ jẹ́ olùdarí jagunjagun nínú ìlú yìí, èṣù oníyọ yín kúrò ńbẹ̀ bàbá. Ẹ kó wa jẹ̀pẹ́. Bí ẹ ti ṣe ń fi ìfẹ́ tẹ́ fi ń kó wa jẹ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation yìí, lágbára Ọlọ́run Olódùmarè, ohun ẹ ò ṣe mọ́, ó ti sú yín, kò ní tẹnu yín jáde o. Akíkanjú ni yín, àwọn bàbá tí èèyàn lè fi tọrọ bàbá, ẹ̀yin làwa ń wò níwájú, ta fi ń wò wípé nígbà tí irú àwọn bàbá tó bí wa lọ́mọ tí wọ́n dúró wípé lórí pé ká gba òmìnira, kílẹ̀ Yorùbá gba òmìnira làwọn dúró fún, pé àwọn ò bá olóṣèlú lọ, wípé lórí ẹ̀ ní káwọn dúró sí, kí àwọn kó àwọn ọ̀dọ́ jọ, kí àwọn ọ̀dọ́ dẹ̀ fìmọ̀ ṣọ̀kan ká gba ilẹ̀ Yorùbá, tí wọ́n dúró tì wá lábẹ́ ìdarí bàbá wa Chief Sunday Adeyemo igboho Osha, tí bàbá wa dúró wípé lábẹ́ àṣẹ bàbá wa igboho Osha. Àwọn èèyàn tiẹ̀ ń pè ní alias kan, wọ́n á ní alápàjí. ọ̀nkútẹ́bù. Bẹ́ẹ̀ ni èmi gan pè ní alápàjí. Atónígbà, atófaratì, atógbójúlé, kì í ṣe Lédùmarè, ṣùgbọ́n èèyàn tó faratì, tó gbẹ́kẹ̀lé, tó jẹ́ onínú mímọ́, onínú funfun, òun la tẹ̀lé. Tí bàbá wa Méjọ̀ tí wọ́n sọ wípé ẹ̀yin Ìgbòho làwọn fẹ́ wà, ohun tí Ìgbòho bá ti sọ pé òun fẹ́ ṣe, òun làwọn náà ṣetán láti ṣe. Tí wọ́n dẹ̀ kó wa jọ ní ìjàká ṣáálá wípé a fẹ́ máa ṣiṣẹ́ fún Sunday Ìgbòho. Bàbá àníwá yín tì láṣẹ ìlú. Alálẹ̀ ìlú yìí ò ní jẹ́ ká wá yín tì. Alálẹ̀ ṣáálá ò ní jẹ́ ká wá yín tì. Gbogbo ìlú tẹ̀ ń ṣàkóso ní ti jagunjagun, alálẹ̀ ìlú yẹn á máa tì í lẹ́yìn bàbá. Ẹ ṣe bàbá fún wa pẹ́sà. Mo kí gbogbo ìjókòó, mo kí igbákejì wọn, mo kí akọ̀wé, mo kí